الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد. فعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال جلس رسول الله صلى الله عليه وسلم على المنبر وجلسنا حوله فقال إن مما أخاف عليكم من بعدي ما يفتح عليكم من زهرة الدنيا وزينتها متفق عليه. Ìtẹ̀síwájú nínú kíkà láti inú Riyadus Salihin ìtàmọ́ka ní gbogbo ọjọ́ Ahad ní ààyè tí àwọn ń bẹ yìí. Bábù tàwa náà ni bábù fadlu zuhdi fi dunya wal khawf ala taqallul minha wa fadlul faqr. Wọ́n tó ń bẹ fún ìrírí ayé sá àti máa sojú kòkòrò wa sí pé ká máa mú ilé ayé bíntín. Ọ̀pọ̀lá tó ń bẹ fún tólú ẹlẹ́dàá bá ní kéèyàn máa jẹun lówó níbẹ̀ ọlá ń bẹ fún. Ìṣẹ̀lẹ̀ kejì ní báàbù náà la fẹ́ yẹ̀wò lónìí. An Abi Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu. Látọ̀dọ̀ sàábí dáadáa nù sàábí ànábì jẹ́ Abu Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu qala oni jalasa Rasulullahi sallallahu alayhi wa sallam ala al-minbar. Oni Ànábì sallallahu alayhi wa sallam ó jókòó sórí mímbàrí lọ́jọ́ kan. Oni wa jalasna hawlahu, àwa náà bá jókòó yíká àjókòó kirikai. Faqal Ànábì sallallahu alayhi wa sallam kátólọ ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ ni pé Ànábì sallallahu alayhi wa sallam àmọ́ jókòó tí àwọn sàábí ẹ̀ wọ́n àjọ máa jókòó papọ̀ tí wọ́n á fi ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ wọ́n á fi ara kanra. Ànábì sallallahu alayhi wa sallam kì í bá wọn sàábí gbégbé sí ayé ọba ni mí ẹ̀yin ni ẹrú mi láà. Ìdí nìyẹn tó fi jẹ́ pé àwọn sàábí Ànábì sàábí là ń pè wọ́n, a kì í pè wọ́n ní àwọn ẹrú Ànábì sallallahu alaihi wasallam. Ànábì ní ẹrú lọ́tọ̀ ó polójú ogun àbóbúwúrà àbọ́kùn ọ̀tọ̀ nìyẹn. Ṣùgbọ́n àwọn tó rọ kíríkà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sàábí ni wọ́n. Ẹ̀bílẹ̀bílẹ̀ ẹrú gan tó jẹ́rú Ànábì gan tẹ́lẹ̀ tó padà di sàábí. Mílùmílù ẹrú tó jẹ́rú Ànábì tó padà di sàábí. Zayd ibn Haritha radiyallahu ta'ala anhu àti sọ̀tọ̀ rẹ̀ fún wọn bí nínú síra wípé ẹrú ni nípìlẹ̀, ẹrú ni Zayd, ẹrú Khadija ni, ẹrú Khadija tí Khadija fi ta Ànábì sallallahu alaihi wasallam lọ́rẹ. Lẹ́yìn ọ̀rẹ́ yìí Ànábì bọ́kùn lọ́rùn rẹ̀, ó tàbá nínú rẹ̀, ó sọ ọ́ dọmọ kí Olúwa ẹ̀dẹ́dà tó sọ pé rárá kò lè jọmọ fún ọ. Ọmọ tó ló wá ní kò lè jẹ ọmọ fún ọ, kí ló wá dà? Ó di sàábí Ànábì ni sallallahu alayhi wa sallam. So sàábí Ànábì làwọn sàábí fànàbí Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n máa ń fara rura wọn. Mu'adh bin Jabal radiyallahu ta'ala anhu oní kuntu radifa rasulillahi sallallahu alayhi wa sallama ala himarin lahu yawman. Ó ní mo wà lẹ́yìn Ànábì, mo jókòó lẹ́yìn kẹ́tẹ́kẹ́tẹ́ tánàbí jókòó lé lórí lọ́jọ́ kan. Ànábì jókòó wájú, Mu'adh bin Jabal jókòó lẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam. So Ànábì ò lo ayé
ọba pẹ̀lú àwọn sàbí rẹ̀. Ṣẹ̀kọ́ náà ni ẹgbẹ́ gbogbo àwa tí a bá ń rí àwọn èèyàn tá à ń jẹ́ olùkọ́ fáwọn èèyàn kan, ẹ má jẹ́ ká máa lo ayé ọba pẹ̀lú àwọn tá à ń rí yẹn. Ẹ má lo ayé lọ́ba, ayé fàmílétè tutọ́ pẹ̀lú àwọn tẹ́ ń rí. Ẹ má sọ àwọn tẹ́ ń rí, ẹ má sọ wọn di gbẹ̀wù dání. Ẹbí tí ṣe ò bá lọ báyìí, àwọn ọmọ ará bàbà, subhanallah, àwọn yóò mọ ará bàbà lẹ́gbẹ̀ẹ́ ṣéwù. Wọ́n fẹ́ lè máa gbé ṣéwù kẹ́gbẹ́ ní kọ́ńkọ́ lọ́rùn kó má fẹsẹ̀ kalẹ̀. Ìjà sọ́ra o. Àwọn sàábé wọn máa ń sàkọ́lé ànábì o sallallahu alaihi wasallam. Àwọn bá kó bàtà dání o sótìyé. Àwọn bá sẹ́ omi sọ́wọ́ tó bá ń ṣàlùwàlá o. Wọ́n bí kéka máa rábàbà kọ́ ànábì tí ń bọ̀ ẹ̀nàlẹ̀ gbogbo ẹ̀yìn kọjá ìrọ̀ o. Bí ti bá nǹkan o. Kúlẹ̀ dẹ́ra kó ṣàánú wa. Fẹ̀yẹ́ ká ju ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ànábì ó jókòó, àwọn sàbí ó jókòó. Tálejò bá dé àárín wọn kò ní lè sọ pé ànábì tí mò ń wá rè. Kò ní lè sọ, yóò sì sẹ́fà béèrè pé ta ni ànábì láàrin yín ni. Tó bá lọ́jọ́ ò ní dá yàtọ̀, kò ní fasọ yàtọ̀, kò ní fi àga yàtọ̀. Wọ́n á jọ jókòó bákan náà ni. Sòrò ẹ̀ ni Abu Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu. Irú ẹ̀ ló sọ fún wa bí ọ̀rọ̀ sì ṣe déédéé tá à ń sọ lọ́wọ́ ọ̀rọ̀ Zuhd. Ẹ méjì àmọ́ ṣe fáàrí. Ànábì sallallahu alayhi wa sallam ó sọ pé inna Allaha awha ilayya. Ó ń dájúdájú Allah ó sọ wáyé kalẹ̀ fún mi wípé an tatawadu kẹ́ ẹ máa rẹra yín lẹ̀, kẹ́ ẹ máa rẹ̀ ya ara yín lẹ̀ lọ́dọ̀ ara yín. ولا يفخر بعضكم على بعض أو كما قال صلى الله عليه وسلم kẹ́ni kan wọ́n máa ṣe fáàrí rẹ̀ nìkejì. Owó lóní ni wọ́n fi ṣe fáàrí lórí ẹnìkejì. Ọlá lóní ni wọ́n fi ṣe fáàrí lórí ẹnìkejì. Gbogbo tó níyẹn wàdíà ni, gbogbo táà ní pátápátá wàdíà ni. A ní àlèmílíkù àlàmútúlákù, a ní lórí gbogbo tó ń bẹ ní kápá wa. There is no absolute possession lórí gbogbo táà níyẹn. O lè kówó rẹ jáde kó níwọ̀n ló ní kó sáná sí. Kókó kọ́rẹ́nsì pa 1,000 naira kó wá kó jáde 1,000 naira lọ́nà 1,000 èló nìyẹn 1 million naira bí ọ̀nà bá mi gbé petrol ìgbówó mi ni ó wá dáná sí ó wá súnná tó bá sọ yí pé òfin yàn ní kílára yóò mọ̀ pé wọ́n yóò wallahi bàbá yẹn ti ya wèrè, wọ́n ló ti ya wèrè. Ó lè wọ́n mọ̀ rẹ̀ sùnsùn kò ní sí fọ́mọ mi ní kó lùpa, ó ní ṣe bẹ́ẹ̀. Ó lè wo ilé rẹ̀, ó lè wo sùnsùn kó lọ́wọ́ búdó sọ̀kẹ́ ẹ bá ń wó àyẹ̀kọ́ abẹ́ tún kọ́ lókù tó fẹ́ tún lè bíkọ́ ìhẹ́ ìyẹn ṣe gbọ́. Ṣùgbọ́n wọ́n wá Allah olóní gbogbo ń tà níyẹn mọ̀tòlákọ̀ọ́ lónìí, ó lè dáná sun Central Bank. Allah ẹ̀kẹ̀lẹ́ jí kẹfẹ́ pé Central Bank of Nigeria ó ti jó lẹ́tọ́ gbogbo currency tó wà bẹ́ẹ̀ sókè tó ti jó lẹ́tọ́. Allah ló nìyẹn. Ọmọ rẹ tó bí Allah lè mú sọ́dọ̀ kò sí tó ṣe tó bá ṣubú gbójú rẹ fẹ́ yọ dànù. Inna lillahi ma akhadhani wa lahu ma aata wa kullu shay'in 'indahu bi ajalin musamma. Olóní tó gbà. So wàdíà oní gbogbo tá a ní láyé yìí. Wàdáì òní gbà fi pamọ́ màá gbà padà tó bá ti yá òní.
so tó bá wá ní báyẹn mọ́jọ jọ lójú mọ́mọ́ bàbàrà rẹ̀ so wọ́n bàbàrà rẹ̀ débi pé wà fi máa sákọ́ sáwọn ọmọ nàkejì gbogbo àdá ẹ lọ kú dànù sí àwọn bàbá yín sẹ́ni irú ilé rẹ̀ ni ọ sọ̀rọ̀ ẹ̀ kó lọ kó ṣàkọ́ so Ànábì sallallahu alayhi wa sallam kì í ṣe fáàrí lórí àwọn sàábé níta ti yà lọ nìyẹn ìdí nìyẹn tó fi kọ́lẹ̀ bí wípé a máa jókòó táwọn sàábé rẹ̀ afá ẹ̀dàpọ̀ ẹ̀mọ́ jókòó láwọn ọmọ kí omi ẹ̀ jókòó kájọ fẹ̀ kí ẹ kéèyàn sóti afá ẹjọ jókòó ẹjọ fara gbóra gbogbo ṣe sí sùfíà pé àfá wa ti ń bọ̀ táwọn àníkábọ̀ pa àwọn àfá wa lé o pápá jùlọ tó bá wá wọn àlejò àpọn wọlé táwọn àfá wa wá wọn àlejò àpọn wọlé nípa sí wọ́n pàlejò lé ṣùgbọ́n káwa máa báwọn àfá àwọn tá a máa rí lójoojúmọ́ káwa máa bá wọn lò báwọn mùrídùn àwọn mùrídì sí wọ́n bá wọn ṣéwù wọn lò láà àdàlà yasluh wala yajuz àwọn Sufi ó sọ yí pé kún amama shaykhika kalimayyit amama ghasili Allahu akbar wọ́n ní dàbí òkú níwájú ṣéwù rẹ̀ gẹ́gẹ́ bí èyàn bí òkú ṣe mọ́ níwájú ẹ̀ tó bá wù ẹ́ tí ṣéwù rẹ̀ wá ní gbọ́ sókè ó gbé sókè kásẹ̀ sókè ó ká sókè lọ́kọ ìyàwó rẹ̀ ó lọ́kọ lọ́fẹ́ wèrè yẹn ó lọ́fẹ́ ẹ̀gbin tó wà lọ́kàn yẹn lọ jẹ́ ó lọ jẹ́ subhanallah irú òbùdíyà burúkú nìyẹn irú òbùdíyà nìyẹn mislu hadhihi al-ubudiyyatu la tajuzu lil makhluq irú òbùdíyà yẹn kò lẹ́tọ̀ sẹ́ni kankan lẹ́yìn Allah jalla subhanahu wa ta'ala nínú hadisi Ànábì sallallahu alayhi wa sallam wá ní inna mimma akhafu alaykum min ba'di ma yuftahu alaykum min zahrati dunya wa zinatiha hadisi yóò jọ ntí aka ní ọ̀sẹ̀ tó lọ hadisi Amr ibn Auf al-Ansari Ànábì sallallahu alayhi wa sallam sọ́mbẹ̀ yìí pé malfaqra akhsha alaykum walakinni akhsha an tubsata dunya alaykum kama busitat ala man kana qablakum fatanafasuha kama tanafasuha kìí ṣe kẹ́ẹ̀tọ́ sí ni mo ń bẹ̀rù fún yín ṣùgbọ́n mo ń bẹ̀rù kan tẹ́pẹ́pẹ́ ọrọ̀ ayé fún yín kí a máa sáré kàtìkàtì lẹ́yìn náà wá ayé gẹ́gẹ́ báwọn tí wọ́n ṣáájú yín bọ́ ṣe sáré kàtìkàtì rẹ̀ fàtòlíkàkùn káyé ẹ wá lọ pa yín run kàmọ́ àràkàtùmọ̀ gẹ́gẹ́ bó ṣe pa wọn náà run ìtumọ̀ bẹ̀rù nìyẹn o irú ẹ̀ náà ni hadisi tẹ́lẹ̀ yìí náà pé inna mimma akhafu alaykum min ba'di ètí mo páyà fún yín lẹ́yìn ìgbà tí mo bá lọ tán ẹ̀yin sàábé ó ní pé ma yuftahu alaykum min zahrati dunya wa zinatiha ó ní yòdò yín dé ayé àti ọ̀ṣọ́ ayé tí wọ́n á ṣí fún yín àdísì yìí ó ní nùbúwà nínú àdísì yìí ní nùbúwà nínú Ànábì ń sọ fáwọn sàhábà wípé wọ́n á sí yòdò yín dé ayé wọ́n sì fún yín tí mo bá lọ tán wọ́n ní yẹn ló wá bá mi lẹ́rù o
bó lẹ̀ ṣe ní tásí àgẹ̀rẹ̀ nígbà táyé bá dé, nígbà tó wú bá dé. A ti sọ̀rọ̀ tó pọ̀ lórí eléyìí ní ìjókòó tó lọ, kábọ̀tù pẹ́mbẹ̀ máa wà á nìhu látọ̀dọ̀ Abu Sa'id al-Khudri bákan náà radiyallahu ta'ala anhu anna Rasulullahi sallallahu alayhi wa sallam qala, olójíṣẹ́ Allah ó sọ yí pé inna dunya hulwatun khadiratun. Olójíṣẹ́ Allah sọ yí pé dájúdájú ilé ayé tá a wà yìí hulwatun, in tó dùn ní, khadiratun, in tó tutù gbẹ̀dẹ́gbẹ̀dẹ́ láyé. Ilé ayé dùn o, ayé ṣe gíní o, ayé dùn o. Yorùbá máa ń sọmọ ní ayé dùn, ayé dùn tàbí ayé dùn ní. Ìdí nìyẹn tẹ́wé kò sẹ́ tó fẹ́ kú. Báwọn yẹn tó ń sọ́fà tó yìí, wọ́n tó ń sọ́fà tó ń sọ́nà orí tó yìí, tẹ́ bá sọ pé sẹ́ẹ̀kù nìran àkú yóò dà yóò dà. Tó wà fún àwọn náà tó wà sí ẹ̀ ṣe pé yóò dà. So ayé dùn. Ànábì sallallahu alayhi wa sallam ó ní hulwa ni. In tó dùn tẹ́ bá fi sẹ́nu láyé. Khadiratun, in tó bá ń tutù gbẹ̀dẹ́gbẹ̀dẹ́ ní tẹ́ bá ń wo lọ́ọ̀kan tí ó máa tutù bí kí ni o, bí ewé tí omi. Khadira ó bá wà greenish. Ànábì sallallahu alayhi wa sallam ó ní báyìí ṣe rí nìyẹn. Ilé ayé dùn, pàápàá jùlọ tọ́lọ́bá tó wá tẹ fún yẹn, tọ́lọ́bá tó tẹ́lẹ̀ ayé yẹn fún yẹn, tọ́lọ́ fún yẹn lárísìkí ilé ayé yẹn. Ilé rèé ló lọ rẹpẹtẹ yìí. Ilé tẹ́ bá wọnú ẹ̀ pẹ̀lú Yorùbá sọ pé ajé kú kalẹ̀, wọ́n sì máa ń pè ó àwọn ìgbàgbọ́ náà ajé o. Ajé kú kalẹ̀, wọ́n náwó síbí, gbogbo wá sí rí kí sí. Ẹwọ sitiru mẹ́lù bí báyìí gan lásán pé ṣe sitiru sí lélẹ̀. Gbogbo ẹ̀ tẹ́lọ ní push carpet lóríṣiríṣi. Ọ̀tọ̀ ní anti room, ọ̀tọ̀ ní main sitting room, ọ̀tọ̀ ní conference room, ọ̀tọ̀ oríṣiríṣi. Tẹ́bá tó lọ sáyé kò lè ẹ̀tùrí mini swimming pool. Tẹ́bá tó rí bákọ́nì ilé wọn, bákọ́nì yẹn mashallah. Gbogbo yóò mọ̀ tutù ní. Tẹ́bá sùn lórí bẹ́ẹ̀dì wọn báyìí nílẹ̀ mọ́ gan-an, ẹ̀rẹ̀ ní ẹ̀wọ̀ ẹjẹ́ mọ́ sùn lọ. Ilé ayé dùn. Ànábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wa sallam, ó ní inna dunya hulwatun khadiratun. Ó dùn, ó ṣe é rí, ó ṣe é wò. Tẹ́bá ní mọ́tò ẹlòmíì, tẹ́bá wọnú ẹ̀ báyìí, ẹ̀rákùn sínú mọ́tò làwáyà ní inú plane. Dashboard ẹ̀ lásán gan tíntín ní. Bọ́sẹ̀ ń tẹ̀lé lọ́kọ̀ọ́kọ́ terrorist bí afẹ́ fò lọ sí sọ́mọ̀ ẹ̀. Tẹ́lẹ̀ kẹ́tọ́ kíkì gan ó kàrà tẹ bọ́tìn. Gbogbo yóò mọ̀ ké bí ẹyẹ kó tó wá gbéra kó tó máa lọ. Ọdún tọ́lọ̀ bá jogún ẹ̀ fún mùsùlùmí, kò sí tó burú mẹ́ o. Tọ́lọ̀ bá sílé ayé fún mùsùlùmí, kò sí tó burú mẹ́. Olú ẹ̀dẹ́dà ló ní kẹ́ máa gbé bẹ́ẹ̀, kẹ́ máa gbé sí, kẹ́ máa rẹ̀ sí. Báwọn kan ṣe ń lọ làwọn tó mọ̀ wáyé. Olú ẹ̀dẹ́dà sílé ayé ní Aamiratu, ibi tó jẹ́ pé àwọn èèyàn ó sàmọ́ wà ń bẹ̀ sáàdì. Kódà tẹ́yìn kan bá ní ẹ̀ ní bí mamá,
nílùú ti ní olúwẹ̀dẹ́dẹ́ jalla subhana yóò bá yín taari àwọn tí ó mọ̀ bí mọ̀ wá sí ìlú yìí àwọn ará UK àwọn ará Canada aláwọn ò ní bí mọ́mọ́ aláwọn ní káwọn mùsùlùmí máa lọ sílùú yẹn kọ́lọ́mọ́ ṣe kéde o kọ́lọ́mọ́ bí mọ́ so àdéhùn tó lúwẹ̀dẹ́dẹ́ jalla subhana tó bá lé ayé ìṣe ni pé làbúdà àǹtakùnà àmìratan bin nas àwọn yẹn sáà ni ó máa gbé mẹ́ olúwa ní òun ló ń ṣe yín òun ló ń dá yín sílé ayé pé kẹ́ máa bí sí kẹ́ máa rẹ̀ sí bó ṣe dùn tó yẹ onífàyàǹzọrọ kayfa ta'malun lọ àwọn gbogbo tẹ́ wá ń ṣe níṣẹ́ ó mọ gbogbo tẹ́ ń ṣe fàyàǹzọrọ kayfa ta'malun ó mọ gbogbo tẹ́ ń ṣe ẹ̀ tó ṣe dáadáa olúwa mọ̀ ẹ̀ tó ṣe ìdàkejì dáadáa olúwa rí jalla subhana wọ́n ní fatakù dúníyà ilé ayé ṣe wá dùn tó bó ṣe tutù tó yẹ ẹ bẹ̀rù ilé ayé yẹn ẹ má jẹ́ kí ilé ayé yẹn kó tàn yín jẹ ẹ má jẹ́ kó ẹ̀tàn bá yín débi wípé ẹ̀ ní rí ọlọ́run bá sìn níbẹ̀ torí tó ga jù tẹ́ lè sí ilé ayé náà ní pé kẹ́ máa sìn Allah onífatakù dúníyà ẹ bẹ̀rù ilé ayé wọ́n ni wàtàkù nìsá Ànábì sallallahu alayhi wa sallam wọ́n ni wàtàkù nìsá kẹsì bẹ̀rù àwọn obìnrin ẹ bẹ̀rù ilé ayé kẹ bẹ̀rù àwọn obìnrin kẹsì bẹ̀rù àwọn obìnrin ilé náà jẹ́ àpẹẹrẹ dhikrul khass badal am ilé ayé ni am ẹ bẹ̀rù ilé ayé jumlatan wahida ẹ bẹ̀rù ilé ayé ní àkótán ní àkópapọ̀ wọ́n ní ṣùgbọ́n ẹ tún wá bẹ̀rù àwọn obìnrin tó ń bẹ ilé ayé ẹ bẹ̀rù wọn special ẹ bẹ̀rù wọn special ẹ̀rọ àwọn obìnrin wọn náà sọ wọn náà ní àwọn obìnrin alifatinatu àwọn obìnrin wo alifatinatu àwọn obìnrin ní fìtínà àwọn obìnrin ní fìtínà àwọn obìnrin tó máa ń jẹ́ sábà bí ìwúrí àwọn ọkùnrin ayé tá a wà yìí ilé ayé tá a wà yìí nínú tó máa ń dá wàhálà alẹ́ ilé ayé tá a wà yìí obìnrin jẹ́ kan bẹ́ẹ̀ ọrọ̀ owó ìkànnlò obìnrin náà jẹ́ kan nínú tó máa ń dá wàhálà alẹ́ nílé ayé tá a wà yìí àwọn èèyàn máa jà nítorí obìnrin lójú ó sì kọjú síra wọn wọ́n sì mọ̀ bára wọn jà nítorí obìnrin ẹ mọ̀ gbọ́ pé Belgium àti Austria wọ́n bára wọn jà nínú ìtàn nítorí Queen Isabella ẹ lọ kàtàn oríṣiríṣi máa lẹ́mọ̀ gbọ́ nítorí obìnrin kan orílẹ̀-èdè méjì ó sì dìde síra wọn ó sì gbógun tira wọn sàlámì wá wa mùsùlùmí wá wa ń sọ̀rọ̀ pé ìyẹn bẹ̀rù obìnrin ìtumọ̀ ẹ̀wà kọ́ ni pé a gbọ́dọ̀ fẹ́ obìnrin ìtumọ̀ ẹ̀kọ́ ni pé tó bá wá bí obìnrin fún wa ká máa banújẹ́ ara torí pé nínú àwọn tó ń múlé ayé dùn náà lobìnrin wà gẹ́gẹ́ bí Ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam bó ṣe sọ Ànábì ní ad-dunya mata'a nǹkan gbádùn nílé ayé ó ní wa khayru mata'iha al-mar'atu salihah Ànábì ní nǹkan gbádùn nílé ayé ṣùgbọ́n kan tí èèyàn máa ń gbádùn tó dáa jù nílé ayé ọ̀nà níyàwó dáadáa obìnrin dáadáa tọ́lọ́ bá fún yẹn níyàwó dáadáa ìyàwó tó máa ń gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu jókòó bẹ́ẹ̀ yẹn yóò sì jókòó bẹ́ẹ̀ má jáde kò sì ní jáde dákẹ́ yóò sì dákẹ́ má sọ̀rọ̀ mọ́ kò sì ní sọ̀rọ̀ mọ́ ìyàwó tí ó máa tẹ́ ọkọ ẹ̀ lọ́rùn tọkọ bá ń rí inú rẹ̀ ó sì máa dùn pé kò níyàwó khairu mata'i dunya ó ní nǹkan adùn tó dáa jù láyé ó sì jẹ́ pé ìdàkejì ẹ̀ náà tọ́ ìpínlẹ̀ ìdàkó ṣàánú wa ó náà ló le jù so fatakun nisa alábìnrin ẹ bẹ̀rù àwọn obìnrin
ọ̀rọ̀ yẹn kẹnu tọ́pìkì míì ní lọ́tọ̀ ìtìkọ́ ònìsà tọ́pìkì míì tá a lè mú lọ́tọ̀ ni màjálù tá a wáyé ó lè mọ́ fẹ̀dù láti yànnà náà alábi ní ká bẹ̀rù obìnrin ní tó súnmọ́ jù níbi ìbẹ̀rù tá a nípa àwọn obìnrin pé ẹ má jẹ́ káwọn obìnrin sọ yín nù kú lójú ọ̀nà Ọlọ́run Ọba wallahi obìnrin lè gbé ẹ̀kú lójú súnà obìnrin lè tìyàn lọ sí church mélòó ẹni tó ti di ará church látara kó fẹ́ fẹ́ obìnrin kan mo ti sọ̀tàn arákùnrin kan bí rí àwọn afáà máa sọ dáadáa Al-Imamu Zahabi rahimahullah wọ́n sọ nínú al-Kabā'iru wọn pé arákùnrin kan wà pèrún ní nílùú Egypt nílùú Misr ó pè irun níjọ́ kan ló wá rí ogun asóró lọ ó pè irun ló wá rí obìnrin kan nínú ọgbà ilé wọn obìnrin yẹn rẹwà dáadáa ó sọ̀kalẹ̀ wàláhì kò tí ì lọ kírun yẹn ní jẹ́ kọ́kọ́ lọ bóbìnrin yẹn náà ó sì lọ bá pé ọmọbìnrin òun rẹwà pọ̀ mo fẹ́ fi ọ̀hà yẹn ní kìbìtìyà ni mí o Christian ni mí o pé tó bá fẹ́ mi ó di ẹlẹ́sìn ó ní mo ṣe tán wallahi ẹni tó pè irun yẹn náà kò kírun jọ náà olópèrú káwọn ẹwà sóríire káyàlá sọlá káyàlá lọ fàlà òun ò sóríire yẹn ń jọ náà orí ibú ló ṣe lẹ́yìn irun tó pè látara kí ni o látara ògbó ẹjá sọ́ra ẹjẹ́ ká sọ́ra